bá olúwo bá ibi tí wọ́n bá lọ sí o, ibi tí wọ́n bá lọ sí o, kò máa ẹ̀kọ́ ilẹ̀ kan olúwo ìlú lọ́dà olúwo gbogbo ìlú ọ̀dà ó ti dá àwọn ọ̀pọ̀ máa ní lọ́dà tó ní lọ. Olúwo gbogbo ìlú ọ̀dà rẹ̀ gbogbo òjò olú àwọn àlọ́ àti olúwo gbogbo ìlú ọ̀dà. Olúwo gbogbo wa rẹ̀ ẹjọ́ tí wọ́n wà lọ́wọ́ olúwo gbogbo ìbàdàn olúwo náà yọ bá kẹ́ ó jọ bá gbogbo sẹ́wọ́. Aláṣẹ sáwùlà ọ̀hún wáyà kò ní bàjẹ́ bóyá lórí sáwùlà onímọ̀ ní wá tí wọ́n gbọ́ wá tí wọ́n gbọ́ wá tí wọ́n gbọ́ wá tí wọ́n gbọ́. Jesus was no longer me. Ìbàdàn ṣàfihàn ní oṣù aláṣẹ mú. Aláṣẹ fún gbogbo ìjọ ìfowópamọ́. Ọdún ayé ìlàṣẹ lẹ́nu. Òní náà kì í sábà náà fẹ́ bí. Ọdún 2023 ló bọ̀ sí i. Lálá ṣòro, bàbá yìí kiri ṣòro. Ipò ní ọmọ náà fún ẹ o. Àìlá ṣòro, sáwùrú lálẹ́ náà. Owó màmá Dẹ́yìndé, ipò ní ọmọ náà fún ẹ o ọdún láíláí. Ilé olóòrò tó o. Gbogbo ojú wa kì í rìn pátápátá gbogbo òde òde òde. Nígbà sọ́wọ́ àgbàlẹ́ lẹ́rù.